ẹ ǹlẹ́ ńlẹ́ alára ìjọ̀sá ọmọ amúrin kan dọ́gba agogo mo ṣe ń ní pẹ̀lẹ́ ńlẹ́ ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wa ràngọ́ àga gbogbo ẹ̀yin baálé baálẹ̀ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá mo kí lọ́kùnrin lóbìnrin jákèjádò ilẹ̀ Oòduà bóyá ẹ̀yin tẹ́ wà nílé àbẹ́yìn tẹ́ wà lókè òkun ni mo kí pé kú dédé àkókò yìí o ẹ̀yin tẹ́ wà lálẹ́ mo kí ń pé ká alẹ́ ẹ̀yin tẹ́ wà lọ́sàn mo kí ń pé ká àsẹ̀ ẹ̀yin tẹ́ wà láàárọ̀ mo kí ń pé káàárọ̀ ẹ̀yin tẹ́ wà lóru àsùnjí Ọlọ́run ní fi kú òjijì pa wá èsì ò ní ṣe wá wàhálà ò ní dé bá wa a ní gbọ́mọgbìn bíi ti ọ̀gẹ̀dẹ̀ láṣẹ Èdùmàrè ó jáde ọ̀ wọlé kò ní jẹ́ ìpín wa lágbára Ọlọ́run well ẹ yóò àpé mo tún dé gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí à ń sọ pẹ̀lú ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àkọ́kọ́ ó ní kó lè jẹ́ mọ̀nàmọ́ná tí yóò ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọ́mọ olóore kọ́mọ olóore ọmọ bá jìn sí kòtò ìdí ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́lòmíì ńlọ dáa láti fi kọ́gbọ́n because if care is not taken gbòǹgbò ọ̀nà kan lè dání lépònù láì mọye ìgbà n tí mo ń gbìyànjú àti sọ fún ọ ni pé ẹ̀dá gbọ́dọ̀ ṣàkíyèsí ìgbé ayé tí ń gbé dáadáa especially ẹ̀yin tẹ́ wà lókè òkun ìtúgbéyàwó ká lórílẹ̀‐èdè Nàìjíríà kò nírà àwọn tí bá ẹ̀sẹ̀ ń bára wọn halẹ̀ náà ẹ̀sẹ̀ máa ń padà sí kóòtù kan lè tú wọn ká kò nírà rárá. You can divorce your wife quietly in your room. Ẹ pera yín jókòó ẹ sọ̀rọ̀ tútù fúnra yín. My dear, you are a woman. Mo rí pé o try gan. Ṣùgbọ́n dàbí ẹni pé ìbágbépọ̀ wa kò lè mú èso gidi jáde mọ́. Ó dàbí ẹni pé mo ti sú ẹ. Tí n bá dẹ̀ ní parọ́ ìwọ náà ti sú mi a ní láti ṣe ra wa léṣe a ní láti gbẹ̀mí ara wa for the sake of future of our children. Yóò wù mí kí n pọ̀ sókè rajà mo dẹ̀ fẹ́ kí ìwọ náà gbìyànjú bò mí. Bóyá èmi ni mò ń dínà orí rẹ bóyá èmi ni mò ń fà ọ́ sẹ́yìn possibly tó bá fi mí lẹ̀ Ọlọ́run lè padà lànà orí fún ọ ká sọ amicably. Bó bá jẹ́ ń tó lówó ó lè fún ìyàwó ẹ̀ lówó láti gbalé kọ́kàn wọn lọ́kọ́ máa lọ ní tiẹ̀. Bó bá jẹ́ ń tó lówó tí ìdá ẹ̀sẹ̀ yín lẹ́ni lé ó lè fi lé yẹn lẹ̀ fún ìyàwó ẹ̀ kó máa gbé bẹ̀ kó ọdẹ sanwó lé mi sílẹ̀ bẹ́ẹ̀. Ẹni tó bímọ fún ni ti kú lálẹ́ ẹni kódà kó má bímọ fún yàn. You can't just leave a woman on her own anyhow. O ní láti ṣe nǹkan kan fún un tó fi jẹ́ pé kìí ṣe immediately láyé ó bẹ̀rẹ̀ sí ní nira fún un. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti gbé ṣẹlẹ̀. Ọmọ Nàìjíríà tó pa ìyàwó ẹ̀ l'Amẹ́ríkà OBINNA IGBOKWE ìyàwó ẹ̀ Tangela òun náà ni IGBOKWE mọ̀ pa o kò pàyàwó ẹ̀ nìkan ó tún pàyà ìyàwó ẹ̀ kóun fúnra lára rẹ̀ ó tó gbẹ̀mí ara ẹ̀. Kí ló ṣẹlẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀? Well n tó ṣẹlẹ̀ láàrin wọn ó ní pé wọ́n ní àwọn náà máa ń jà lórí billing. Nọ́ọ̀sì nìyàwó tiẹ̀ náà ṣe rí i pé àwọn ọ̀rọ̀ yẹn ń jọ gàté kò jọ gàté ó ń fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ó rìn gàtégàté bí eégún àtiró ti wọlé lèyìn àtiró jáde lélẹ̀ tó túmọ̀ sí pé lóòótọ́
àwọn obìnrin tí wọ́n ń ṣe nursing láyé abroad yálà ọkọ wọn ló rán wọn lọ iléèwé yálà nọ́ọ̀sì ni wọ́n kàn tó kù ní Nàìjíríà because ó dàbí ẹni pé ìyàwó eléyìí àti orílẹ̀-èdè Nàìjíríà ló ti jẹ́ nọ́ọ̀sì lọ tẹ́ bá gbọ́ dáadáa wípé àwọn general hospitals wa ọ̀pọ̀lọpọ̀ doctor tó mẹ́ńbẹ̀ ni wọ́n ti jápa lọ sí Amẹ́ríkà lọ sí London lọ sí Canada níbi tí owó tí wọ́n máa fún wọn ti ní value fúnṣẹ́ wọn you can't blame them. ọ̀pọ̀ gbà láti pé government ẹ tọ́jú àwọn doctor àwọn tẹ̀mí wá wà lọ́wọ́ wọn nu lẹ́yìn Ọlọ́run ẹ tọ́jú àwọn nọ́ọ̀sì àwọn tẹ̀mí wá wà lọ́wọ́ wọn nu lẹ́yìn Ọlọ́run. ṣùgbọ́n ìjọba orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run bá wa tún wọn ṣe. now oríṣiríṣi àríyànjiyàn ló ti ń wáyé láàrin wọn ìyàwó yìí náà gbọ́ràn sọ́kọ ẹ̀ lẹ́nu mọ́ tipẹ́tipẹ́ ntọ́dẹ̀ fà náà ni pé òun náà ní lọ́wọ́ ju ọkọ ẹ̀ lọ ọmọ kan oṣù náà ẹ̀sẹ̀ bí fúnra wọn ọmọ ò tí ì ju ọmọ oṣù mẹ́ta péré lọ ìjà ń wáyé láàrin wọn láìmọye ìgbà wọ́n ti fẹ́ divorce ara wọn tipẹ́tipẹ́ ni mo yẹn sọ wípé kò dìgbà téèyàn bá délé ẹjọ́ kéèyàn tó kọ ìyàwó èèyàn sílẹ̀ tàbí kéèyàn tó kọ́kọ́ ẹ̀ sílẹ̀ you guys don't need to fight do it amicably ìgbà tá a fẹ́ fẹ́ra wa dialogue ni if I want to leave you I will still dialogue with you I love dialogue in anything èmi ò kí ń dédé bínú that is my own nature kí n tó bínú sí ọmọ kọ́kọ́ fẹ́ dialogue pẹ̀lú ẹ̀ láti sọ fún ọ̀pọ̀ ọ̀sẹ̀ mi possibly ẹni tí ọ̀gbọ́ tẹnu ẹ̀ gà ní pẹ́ yòókù ń pa á tó ó ṣeé ṣe tó o bá rojú ẹnu ẹ kí n wá rí i pé ọ̀sẹ̀ mi mo misunderstand ẹni n tó bá mú mi tí mo fi fẹ́yàwó tá a dẹ̀ fẹ́ fira wálẹ̀ ó ti ṣẹlẹ̀ sí mi rí máa dialogue pẹ̀lú ẹ̀ ní kí ni yóò pè mí mọ́ tàbí tí n bá dẹ̀ rí pé mi ni mo fẹ́ di burden sí ẹ lọ́rùn I will call you pé mo ti rí pé mo ń disturb ẹ mo ti rí pé mo jẹ́ burden fún ẹ let me release you for you to gain freedom. ilé ayé ò le rárá fẹ́ni tó bá fẹ́ gbégbé ayé ìrọ̀rùn. sùúrù tó wù kóbìnrin ó ní pẹ̀lú ọkùnrin ó ní expiring date. kò sóbìnrin tó fẹ́ ẹni tí wọ́n lówó jù lọ lọ́kùnrin no gbogbo obìnrin fẹ́ káwọ́ ọkùnrin wà in control. When you don't have money you can never be in control. tóbìnrin bá ti ná jù ọ lọ she will actually be in control and you lost everything no matter the love yẹn máa diminish ìfẹ́ yẹn máa joro ìfẹ́ yẹn máa dínkù ngbà tí ó bá fi yá ìfẹ́ yẹn ó di ìkórìíra ó dàbí ìgbọ̀nsẹ̀ lójú obìnrin and when women are done with you they are done. àwọn ọkùnrin àwọn accommodating gan o a lè mọ́ nífẹ̀ẹ́ ìyàwó wa mọ́ a sì tún mọ́ bá gbé a lè mọ́ jẹ́ǹjẹ́ ẹ̀ tó bá le a lè mọ́ níbàálòpọ̀ pẹ̀lú ẹ̀ a sì lè jọ máa sùn sórí bẹ́ẹ̀dì kan náà a lè filẹ̀ nu yàrá ká lọ sùn lórí chair ní sitting room a máa accommodate wọn ṣáá ni ṣùgbọ́n tóbìnrin bá ti ṣetán pẹ̀lú ọkùnrin àwọn ṣetán tí wọ́n nìyẹn tán bá mọ̀nà tán fẹ́ fi jáde wọ́n fẹ́ hùwà tí wàá fi lé wọn jáde. When they can not tell you that they are done with you that you should send them away and they don't want to go themselves wọ́n fẹ́ ṣe nǹkan tó fi lé wọn ìgbà yẹn náà máa mú frustration jáde ibi tán tọ́jú ẹ̀ sí wọ́n á frustrate ilé ayé ẹ̀. So mi ò sọ pé bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ láàrin Tangela àti Obinna because ẹni tí ò débẹ̀ kò mọ̀ ń tó ṣẹlẹ̀ ń taari náà là ń sọ nípa ẹ̀ ṣùgbọ́n tó hàn tó dájú ni pé àwọn méjèèjì ti fẹ́ kọra wọn lẹ̀ so ńgbà tí wọ́n fẹ́ kọra wọn kí wàá lọ fàjà láàrin wọn ń tó fàjà ni wípé
wọ́n ń jà lórí custody ọmọ ta ló yẹ kó ọmọ wà ní nkíà ẹ̀ exactly bí ìyàwó ọdún ayọ̀ àti ìyá ẹ̀ bí wọ́n ṣe jọ dìpàǹpá lórí ọdún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ̀ náà ṣe rí ṣùgbọ́n Obinna Igbokwe kò gbà wọ́n láàyè láti rán lẹ́wọ̀n ó kọ́kọ́ fún ìyá ìyàwó ẹ̀ níbọn ìyẹn kú lójú ẹsẹ̀ ó fún ìyàwó ẹ̀ náà níbọn lórí inú àgbàrá ẹ̀jẹ̀ ló wà tó fi gbé ọmọ oṣù mẹ́ta ń tiẹ̀ ó gbé sínú mọ́tò Honda white ó gbé lọ sílùú mi ó ra ipò hòtẹ́ẹ̀lì ó sùn so àwọn ọlọ́pàá ti trace ẹ̀ débẹ̀ now wọ́n ti sọ fáwọn ọlọ́pàá mọ́tò tó gbé lọ ṣe hàn pé orílẹ̀-èdè kámẹ́rà lórílẹ̀-èdè USA so wọ́n trace ẹ̀ dé hòtẹ́ẹ̀lì yẹn but unfortunately wọn bá lóòtẹ́ẹ̀lì kí ló ṣe ó gbé ọmọ oṣù mẹ́ta yẹn ọkùnrin ó gbé sínú mọ́tò kan lóòtẹ́ẹ̀lì yẹn ó wá sọ fáwọn tó wà lóòtẹ́ẹ̀lì pé òun padà bọ̀ o màtáwọn ọlọ́pàá débẹ̀ wọ́n rọ́ ọmọ yẹn máa ń jẹ́ Mansa Igbokwe Mansa ṣùgbọ́n tán débẹ̀ wọ́n á ní bàbá ẹ̀ tó gbé kalẹ̀ kó jáde kó sọ pé ó ń bọ̀ páwọn ò dẹ̀ tí ì rèé àwọn ọlọ́pàá ẹ̀wọ̀n pọ̀ ọlọ́pàá oríṣiríṣi ló máa jáde àwọn ọlọ́pàá kan wá trace ẹ̀ dé hòtẹ́ẹ̀lì kan hòtẹ́ẹ̀lì yẹn ó ti rá àwọn ọlọ́pàá fúnra lára ẹ̀ ó park síbẹ̀ káwọn ọlọ́pàá tó máa ṣe gìràgìrà páwọn yàrá ń dá kínní kankankan ó ti yìnbọn fúnra ẹ̀ lórí wọ́n tún try láti fẹ́ rush ẹ̀ lọ sí hospital ó gbé èkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra ìyàwó tó yìnbọn fún lórí wọn ló wà ní bákúbálà bí yóò ṣe wá yé kò yẹ nìkankan kò tiẹ̀ tún yé mi ò rò bẹ́ẹ̀ question ò ní pé ok ẹ jẹ́ òun sáré yá ìṣẹ́jú méjì kí n tó wá reflect lórí ẹ̀ God bless you. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ká sọ́sọ́ wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tẹ́ ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Goldworm tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin
tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwem. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí i. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. Iléeṣẹ́ Godwem last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwem, it can never be like Godwem. I used to tell you, health is something to be treasured. Ire o. Ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá. Tọdún yìí tó ti wọlé dé o.
ọ̀wọ́n rí ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé lálùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrímu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó o wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò kọ́ọ̀lù pẹ̀lú yín tí kálukó dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +2349150491169 tó fi mọ́ +2347031854347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. ẹ káàbọ̀ padà well ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Obinna Igbokwe àtìyàwó ẹ̀ Tangela náà lẹ́gbọ́ yìí o ọmọ wọn ọmọ oṣù mẹ́ta Mansa Igbokwe títa lọ́mọ ẹ̀ ọ̀jẹ́ báwo ni ìdàgbàsókè ẹ̀ tó bá dàgbà ìyá àwo bàbá àwo ni yóò mọ̀ ta ni yóò sọ̀tàn fún wọ́n bá sọ̀tàn fún báwo ni yóò ṣe gbà á kí lọ́jọ́ ọ̀la ọmọ yẹn ṣáwọn pẹ́rẹ́ǹtì àwọn òbí ẹ̀ ṣé wọ́n lè claim ẹ̀ kí ló dé tá à ń fi ikú abẹ́lé ikú abẹ́nú tá a fi ń para wa kí ló dé tá a lè yáfì kí ló dé tá a lè yọ̀ǹda why can't we let go of some things for us to have peace of mind òní lè má dùn ọ̀la lè dáa bí ẹ̀mí ọ̀bá bọ́ nílé gíga ọ̀bọ́ bẹ́ẹ̀ mi bá ti bọ́ kò ságbára mọ́ my dear brothers bí ẹ̀mí ọ̀bá bọ́ ilé gíga ò tí ì bọ́ bàbá wà láyé á jẹran tó jẹrin lọ ẹni ọdẹ́mi ara ẹ̀ légbodò ó kú dùn rẹ̀ ní o kò kú dùn mí kò kú dùn ràn mí ẹni ó pàyàwó ẹ̀ kò ní wá mú tèmi ẹni ọ̀pọ̀ ọkọ ẹ̀ kò ní fi mí rọ́pò àrẹ̀mọ́ má jòbì má ròde ẹ mu kó lè bá àdépò bá bẹ́ẹ̀ ní o ẹni tí lè ń jóná ta kíbò sí ẹ̀ pé kọjáde afẹ́ràn ẹ̀ ní fa bá a bá fẹ́ràn ẹ̀ bó bá jóná kú mọ́lé kò sí ní tá a fi rú ẹ̀ bọ̀ tọ́ba wa láǹfààní láti fúnra wa mọ̀ràn láti gbára wa yànjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹja mọ̀ yára wa létí inú ni o ẹja mọ̀ gbọ́ràn síra wa lẹ́nu ẹja mọ̀ pàkíyèsí ara wa sáwọn nǹkan kan ẹja mọ̀ gbọ́rọ̀ sáwọn àkíyèsí tá a bá ń pè ẹni ó pààyàn kò sẹ́ni tí yóò dárú ẹni bẹ́ẹ̀ lẹ̀ kò sílé ẹjọ́ tán ti ń dá pààyàn lẹ̀ pé ó ṣèèsì ní ẹjọ́ máa lọ ó ṣèèsì kẹ̀ self defence náà ní nítorí ẹ̀ náà ẹjọ́ máa lọ self defence ni lẹ̀mí bọ́ sí bẹ́ẹ̀ mi onítọ̀ náà bá bọ́ sí
tí ọ̀rẹ́ wọn gbére he torí bá yọ ń bẹ̀ kórí ó tó yọ ń bẹ̀ ó ń gan ò ní jèèyàn mọ́. àsán wípé ó ti gbẹ̀mí èèyàn àbàwọ́n ayérayé ni bọ́n bá tiẹ̀ fi ọ́ lẹ̀ gan tàbí téèyàn kankan ò bá mọ̀ gan àbàwọ́n ayérayé ni ẹ̀rí ọkàn sàmọ̀ sọ fún ọ pé ẹ̀mí ti bọ́ látọwọ́ ẹ̀. ẹ̀mí èèyàn ò ní tọwọ́ mi bọ́ àmín tèmi náà ò ní tọwọ́ èèyàn bọ́ àmín. ọlọ́run ní jẹ́ kẹ́mi èèyàn tọwọ́ mi bọ́ ọlọ́run ní jẹ́ kí n pa àyàn wọn ò ní pààyàn sí mi lọ́rùn. so especially àwọn ọkùnrin a ní láti wà very very careful tí marriage ò bá work tóbìnrin bá dalẹ̀ wa obìnrin bá da ìfọ́sí wa ẹjọ́ máa lọ o lálàáfíà o. wọn bá téèyàn fẹ́ gbé nílé ayé kéèyàn ó fi ìdẹ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ gbé kéèyàn má fi ìnira gbáyé. ẹni ó pààyàn ó ti bọ́ sínú wàhálà ayérayé àìnísinmi ayérayé. ẹni tó jẹ́ 46 years tán fi sẹ́wọ̀n gbére tó dẹ̀ máa kú at the age of 80 years tàbí more than tàbí 80 years plus tàbí 70 something years wọ́n yẹ ìgbà tí ó fi gbé lẹ́wọ̀n without freedom, no phone call, no anything, yóò wà nínú àgò nínú cage for the rest of his life just like that. torí mistake kan, torí àìlè dáríjìyàn, torí àìlè mọ́kàn kúrò, torí àìlè fílẹ̀ fọ́lọ́hun, torí àìlè gbàgbé ká gbà wípé bí kádàrá ṣe kọ́ nìyẹn. ẹ fi ẹwọ ẹ filẹ̀ mo bá sọ nísìnyẹn ẹ filẹ̀. ẹni tẹ́ ẹ pa ó lè jẹ́ lọ́la ni yóò realize mistake ẹ̀ tó ń gangan àforúkọ ẹ̀kúnlẹ̀ why la fẹ́ mú jáde ńbẹ̀ kí la fẹ́ jẹ lérè ńbẹ̀. ẹni tẹ́ wà lókè òkun ní tí ń ṣẹlẹ̀ sí ọmọ ń dẹ́rù bà wá náà ń lé bólúwa rẹ̀ bá sọ pé ń lọ Amẹ́ríkà o bí n bá rí ìyàwó ń bẹ̀ kí n fẹ́ o ó ti dápayà sí alára àmọ́ ti fẹ́ ni Fẹlá Aníkúlápó Kútì ni Festus tó fẹ́ràn fẹ̀sẹ́lù tí ń gbé fẹ́lẹ́lẹ̀ ń bàdàn Fẹ́mi Ẹlímòrìjà ń bò mo ti fẹ́. so ẹ ń dẹ́rù bà wá ẹ máa sọ pé àwọn èèyàn kan wà l'Amẹ́ríkà táwọn ọlọ́kọ wọ́n sì máa ní. àwọn ọkùnrin tó wà ní London wọn fẹ́ fáwọn obìnrin ọmọ Nàìjíríà wọ́n sì máa fẹ́ yín. gbàtẹ́ bá ti rí yín gẹ́gẹ́ bí ikú ọ̀wọ́n tẹ́ ti ríra yín gẹ́gẹ́ bí àparò kan ọ̀gá jù kan lọ ó lè pàṣẹ fún mi o no don't tell me that. ìwọ náà máa ń ṣe bí ọkọ nìyẹn Ṣàkí ẹ̀ ń ṣe bí ọ̀rá egungun ń ṣe bí ẹran jankan fàtẹ́ tí ò sùn àní dáràn abuké tó lòun ó sì tọ́ọ̀gì ó máa fá kí ẹ̀yìn ẹ̀ lọ ni ó lè pàṣẹ fún mi o don't tell me that just don't tell no má gbọ́wọ́ yẹn wá o má ìwọ náà ń ṣe bí ọkùnrin nìyẹn o ó tiẹ̀ ní liver láti máa sọ bẹ́ẹ̀ yẹn fún mi èló ni contribution nínú ilé ọ̀gbẹ́ni òun mú sílẹ̀ mò ń mú sílẹ̀ ni o in fact lọ́pọ̀ ìgbà gan tọ̀dọ̀ mi tún pọ̀ ju tiẹ̀ lọ àti kí tó wá ní mọ́mì àti kí tó ní bàbá ń sọ pé kọ́lọ́ mọ̀jẹ̀ ìyàwó jù wá lọ ẹ̀ pa nínú tó dáa bàbá tó wá ń gbé òkè ìwọ Ọlọ́run bó bá jẹ́ ìyàwó mi ní òní jù mí lọ kò sí problem ń bẹ̀ mọ̀jẹ̀ ọkọ̀ jáàyè a tún máa béèrè lọ́wọ́ ara pé sáà fọwọ́ ara wa ṣera wa báyìí kí ló dé ta tún gbàdúrà kí ìyàwó wọ́ dáa jù wá lọ. so Ọlọ́run nínú àánú ẹ̀ ní ó ṣàánú takọtabo ẹjẹ́ á fi ìrọ̀rùn ìdẹ̀rùn gbélé ayé wa. ẹ má gbàgbé o bí wọn bá ti sọ̀rọ̀ tó jẹnu lọ o and very very fortunate enough àwọn tó wà labroad náà ní ń gbé àwa tá a wà nílé. àwọn tó dẹ̀ jóbìnrin yìí ló láàánú jù sorry o with due respect sẹ́yìn ọkùnrin mo fọlọ́run búra Ọlọ́run reality àwọn obìnrin tó wà lábúrọ̀dù yìí bùkátà tí wọ́n ń gbé ńlé kò kéré o
they have been good to us at home. Especially me can testify. Àánú abiyamọ yẹn máa ń tètè ní sympathy. Not compulsorily financial. Kì í ṣe pé dandan gbogbo ẹ̀ lówó. Wọ́n máa ń tètè ní sympathy. When anything happens to you, they begin call you. Báwo wà ní báyìí? Báwo lẹ ṣe ń ṣe báyìí? Báwo lẹ ṣe ń gbé báyìí? Níbo lẹ wá bàdé báyìí? Kí ló tún wá ṣẹlẹ̀ báyìí? Kí ni wọ́n á tún sọ báyìí? But bẹ́ẹ̀ ṣe dáa sí wa, ẹ dáa sáwọn ọkọ yín. Ẹ gba kádàrá pé ntí àyànmọ́ yànmọ́ yín nìyẹn. Ntí kádàrá dámọ́ yín nù. For the sake of children, please. Gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà labroad, ẹ gbọ́ràn sáwọn ọkọ yín lẹ́nu. Wọ́n ṣe dáadáa o, wọ́n ṣe dáadáa o, wọ́n fọ̀bọ̀ yín jẹ́nsú, wọ́n fọ̀bọ̀ yín jẹ́nsú o. Ẹ̀yin ẹ finú kan bá wọn lò. Káwọn ọmọ yín ó lè jèrè ẹ̀ lọ́la. Ẹ má kọ́ àwọn ọmọ against bàbá wọn. Ẹ tún bàbá wọn ṣe lójú wọn, no irrespective of ntòwù kí wọ́n máa ṣe. Gbogbo ẹ̀ ló ní gain. Kò sí tẹ́dà sí tẹ́dà ò ní gbà. Ọkọ tó bá tọ́jú yín ẹ gbà tọ́jú ẹ̀. Ilé tí ò bá tọ́jú yín ẹ gbà fọ́lọ́run. Ẹ fi gbogbo ìdájọ́ sọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin dáàdi wa, gbogbo ohun tóbìnrin bá ṣe kọ́ la fi ń nà wọ́n. Rẹ́kọ̀dù kan ń bẹ láyé. Bí mo ṣe fẹ́ràn rẹ́kọ̀dù tó, do you know what I mean by record? Mo fẹ́ràn rẹ́kọ̀dù pé kókọ̀ mi ó mọ̀ parẹ́ láyé. And that is the reason why tí mo fi ń ṣe program lójoojúmọ́. Not because of money 100%. I am doing it because of being my blood, being part of me, being my job, being my career, being my profession. I am still doing it for my knee kó má parẹ́. But rẹ́kọ̀dù kan bẹ tí n fẹ́ bá wọn ní láyé. Rẹ́kọ̀dù pé èèyàn na obìnrin n fẹ́ bá wọn ní. Pé mo síwọ́ sókè na obìnrin báyìí. Obìnrin tí màá fẹ́ tí ó frustrate me to that length má jẹ́ n bá pàdé. Ntí ó wà ṣe mí tí n fi ní lè ní sùúrù yẹn nígbà tí time yẹn bá dé, because obìnrin lè frustrate ilé ayé yẹn o. Tẹ́ fi lu ṣe léṣe lù kán lápá lù kán lẹ́sẹ̀ o. Ṣùgbọ́n tí màá ṣe tí wàá kábàámọ̀ lẹ́yìn ẹ̀, Ọlọ́run má jẹ́ n ṣe Ọlọ́run. Ntí fi ní rẹ́kọ̀dù pé mo fọ́ obìnrin létí rí, ntí ìfọkùnrin gan létí rí. Ṣùgbọ́n tí wàá ní rẹ́kọ̀dù pé mo na obìnrin rí, Ọlọ́run má jẹ́ n bá wọn ní. Tí n fi dàgbà, tí n fi dògbò, tí n fi kúrò láyé. Ṣùgbọ́n o tí marriage ò bá work out, èmi máa ń jáde ń bẹ o. Èmi ò kíá o, mi wálé ayé èèyàn kan o. Mo wálé ayé ara mi. Àdéhùn tí máa wà tá a bá pàdé. Because láyé mi yìí kánjú. Obìnrin tí ó lé mi léré kó má pàdé mi kí n má pàdé ẹ̀. I don't rush my things. Láti ìpìlẹ̀ ayé mi títí dòní tí n ó fi darúgbó. Nobody can push me to anything. I've not been desperate in my life on anything. Mo believe pé whatever tí ó bá ṣe ṣe yóò ṣe ṣe, tí ó bá ṣe ṣe yóò gbélẹ̀. Project radio tí mò ń sọ ọmọ fọlọ́run búra o. Mi wà desperate lórí ẹ̀. Mi rí gẹ́gẹ́ bí dandan pé dandan ni mo gbọ́dọ̀ ní radio station irọ́ o. Just a dream. Tó bá wà fulfill, thank God. Tí ò bá wà fulfill, I am not a failure. But I will try my best to the last. Kí n tó wá gbà wípé okay, mo try ẹ̀ kò bọ́ sí ni, kò ṣeé ṣe ni. Then I will do another thing. That is God for you. So ìyẹn náà ni màá bá discuss project FM radio mi. Níbi tí mo ti nílò àwọn tí Ọlọ́run rán sí mi láti kún mi lọ́wọ́. 100,000 èèyàn 500 ó níye tí yóò jẹ́. Tó bá jù bẹ́ẹ̀ lọ, ó ṣaládùn ara mi o. Because tí n bá ní project FM radio, I will spend close to or more than 200 million naira. Quote me anywhere. Ẹni tó bá lè experience ẹ̀ tàbí tó bá máa ń pa ẹ béèrè dọ́gbọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Yóò sọ àwọn nǹkan tí mo máa go through tí mo gbọ́dọ̀ ní. Because out of it, I need a building.
tó máa ní gbogbo blogs, and I admin blog, programs department, news department, kí lorúkọ ẹ̀, marketing department, GM, so oríṣiríṣi nǹkan, reception and those things. So with that, èmi dẹ̀ ní ìkóńkó lóyìí ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run, and I always believe in myself. Nobody can write me off because I so much believe in myself. But èèyàn lọ́lọ́run máa ń rán sí yàn. Bí èèyàn bá rẹni bá làọ̀là ò kì í yá. Èèyàn kan ṣoṣo ó lè gbé bùkátà tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n possibly onítọ̀hún ò tí ì gbọ́n pa mi. Bóni ti wá rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ ń lọ jẹ́ kí babaláwo máa dífá ojoojúmọ́. Ìmọ̀gbà tí wọ́n sọ̀rọ̀ tí yóò kan olóore mi lọ jẹ́ kí n máa sọ lójoojúmọ́. Ìní ó sì jẹ́ kí n tún máa sọ lójoojúmọ́. Ojú ò lè tì mí o. Àwọn èèyàn kan fi mí ṣe ẹ̀yẹ lórí ẹ̀, but I don't care, I don't see them, because mi wálé ayé nítorí tiwọn, mo wálé ayé nítorí ara mi, and I want to make a mark. Nfẹ́ jẹ́ ijò tó kọjá lórí àpáta tí ò nípa, mo fẹ́ nípa nílé ayé tí mo wá yìí. So gbọ́dọ̀ ń bá kà yín mọ́ àwọn tá a ràn sí mi, àjùmọ̀bí ọ̀kan tàánú, ẹni orí rán sí ni níṣẹ́ ní lóore. Ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp kí n fi ń làkà nọ́mbà mi +234 904 851 9362 +234 904 851 9362. Bẹ́ẹ̀ bá nílò àká nọ́mbà mi, GT Bank ni, GT Bank àká nọ́mbà ọ̀hún rèé 05 15 37 37 53 05 15 37 37 53. Orúkọ tó wà ń bẹ̀, The Values Heritage Ventures, The Values Heritage Ventures. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi. Ẹ like, follow page mi lórí Facebook, Awikonko Live, Awikonko TV, Àkàndọ̀rọ̀ Awikonko. Ẹ subscribe sí YouTube channel mi, Àkàndọ̀rọ̀ Awikonko TV, Àkàndọ̀rọ̀ Awikonko TV, Awikonko TV, ẹwà èdè Yorùbá TV, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́ẹ̀kan sí, bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì, àjù àṣẹ o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 80 53 27 0136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 27 29. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.